Okay. So ibi ni ẹ rí odò ibi ẹgbẹ́ pé wọ́n gbẹ́ kànga 1 2 3 òun là ń pè ní odò orogún mẹ́ta. Odò orogún mẹ́ta. Yes, the well of 3 rivers. Wow. Méjì tẹ́ bá wò wọ́n já ara wọn nísàlẹ̀, they linked. Ìyẹn dá dúró, omi wọn ò kì í sàn kanra wọn. Méjì omi ẹ máa ń sàn papọ̀, eléyìí òun dá dúró. Nígbà táwa náà sì wà ní kéékèèké tá a máa ń wá tá a máa ń ṣeré gorí òkè dáadáa, tẹ́ bá bu omi ibí tẹ́ bá dà sí eléyìí yóò ta omi yẹn padà, yóò dà padà straight. Tẹ́ bá bu omi either of this tẹ́ bá bù sínú eléyìí òun náà yóò ta padà, òun náà ó dá omi padà fún wọn. So náà fi ń pè wọ́n ní odò orogún mẹ́ta. It is natural. Kò sẹ́ni tó lè sọ pé ẹni tó gbẹ́ ni. No, it is natural. The specific things about it ni pé bí omi yẹn ṣe rí ẹ lè mú, ṣùgbọ́n ẹ lè mú méjèèjì papọ̀. Ìsádà kẹ́ ọ mú níbi méjì tàbí kò mú eléyìí. Tí ẹ bá mú papọ̀ wàhálà ni. Olúwa ó ṣètùtù kó tó bọ́ ń bẹ̀ o. Ẹ rí bàbá àbọ̀kì ó ṣètùtù fún yín. Nísìn ni pé tí ẹ bá ti mú inú rírun ó gbé immediately. Ó sì ṣiṣẹ́ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ó ṣiṣẹ́ ó sì wà functional. Ohun tó jẹ́ kí n gbà pé ó wà functional ni pé ìgbà tí wọ́n wá ṣe World Tourism Day nínú àwọn pupili primary school kan tá a kó gorí òkè ń bì, ó bu omi bí ó fi fọ ojú, ó rọ sínú kọ̀ńténà juice. Okay. So a ṣe ń sọ fún ọjọ́ yẹn pé ẹ mọ́ bu omi yẹn papọ̀, ẹ mọ́ bu omi yẹn papọ̀. Immediately tó débi eléyìí náà ó bù ó fi bọ́jú ó fi fọ ẹsẹ̀ bó ṣe faint nìyẹn. She fainted straight. So ẹ pé Commissioner for Information wọ́n ní láti wọ́n fẹ́ rọ gbogbo alọ́ pé irú kí lọmọ yìí fẹ́ dálẹ̀ fún wa yìí. Sáwá gbé òkú yẹn sọ̀kalẹ̀ ń bì yìí nǹkan kan bẹ́ẹ̀. But fortunately a ní àwọn ọmọ kan tí wọ́n súnmọ́ àwọn àgbàlagbà wọ́n láti gbé. Wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ nílànà Yorùbá bí wọ́n ṣe ń tọ́jú ẹ̀. So ọmọ yẹn jí padà. So ìgbà tí wọ́n padà délé èmi ò mọ nǹkan táwọn òbí rẹ̀ ṣe ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ṣe nǹkan. Wọ́n ṣe nǹkan. So ohun tí ó wúlò fún tá a gbọ́ nínú ìtàn ni pé nígbà ogun tí wọ́n bá mú ẹrú wọn ò ní sẹ́ẹ̀lì àbí prison tí wọ́n kó wọn sí. So wọ́n bá ti kó ẹrú wọ́n kàn wá wọ́n bù ń belé wọ́n ó fún ẹrú yẹn mu. Yóò wà restless, yóò wà weak, wọ́n kàn kó wọn dà síbì kan. So for days wọ́n bá fẹ́ lóògùn míì wọ́n ó lóògùn míì tí wọ́n tún fi darí. So gbà wọn bá dé ni wọ́n á ṣe wá fún wọn lẹ́rọ̀ ní ẹ̀rọ àwọn odò yẹn ni wọ́n ṣe tútù ẹ̀ fún wọn tí wọ́n tún fi di èèyàn padà. So more or less wọ́n máa ń lò láti fi àwọn tí wọ́n bá capture láti dè wọ́n mọ́lẹ̀. So nígbà yẹn that is what we heard about it. So whatever tí ó lè tún jẹ́ ká mọ kí ni ìwà obìnrin. Obìnrin bá ti pé méjì pé mẹ́ta nulẹ̀ àwọn kan kóra wọn jọ wọ́n support ara àwọn kan dá dúró. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ̀ mọ́ ṣe tọkọ rẹ bá fẹ́yàwó mi ilé oníṣẹ́ ẹ̀mọ́ ọjà tó bá tún fẹ́yàwó mi ilé yìí tó di mẹ́ta àwọn méjì ó wá dọ̀ rẹ̀ ọ̀kan ó di ọ̀kan jù. So ojú òun sẹ́gbẹ̀ẹ́ ó dàdú. So that is just by the way we can lò yẹn as a sample. So this is a well of 3 rivers. There's a time ìgbà kan kò sí gbogbo àwọn fáyínsì lójú rẹ̀ gbogbo àtàwọn akéwìtà mọ́ wà mí o. Àmì ìwọ́nú ẹ̀ rí o.
mi sì gbọ́ pé nìkan wọ rí o. débi pé èèyàn rẹ sọ pé báyìí ló ṣe kọjá sí ibi tó jìn sí. So mo kàn mọ̀ yí pé depth ẹ ti dínkù sí nǹkan tí mo mọ̀ nígbà kan. So ẹ rí i pé bó bá kún eléyìí ó máa sàn lọ báyìí eléyìí ó máa sàn lọ báyìí kó papọ̀ gbogbo ẹ̀ ló máa ń kún eléyìí ó jára. So that is about odò orogún mẹ́ta. Then I was talking about irin ìṣẹ́gun. Òkè Ògùn lápapọ̀ Òkè Ògùn lápapọ̀ láti sẹ́yìn wá ìwájọ́ wa ìpàkó.